bá mi ṣe bọ́ọ̀tà sọ̀rọ̀ mi lẹ́yìn mọ́ gbà tèmi ni ó bá mi ṣe ọba ìgbàlà tèmi ni ó bá mi ṣe. Bí náà lò Olúwa bí ara ni o èmi ò mọ o kó tó bá fẹ́ lò níbo ṣáà ti sọ̀rọ̀ tèmi dayọ̀. Ẹni tó bá máa pa kó pàdánù, ẹni tí wà láyé ẹ̀ ń díṣe rere mi lọ́wọ́ pa wọ́n dànù kán sílẹ̀ wọ̀ lójijì kí n gbọ́ kún wọn lójijì. Tèmi ni ó bá mi ṣe ọba ìgbàlà tèmi ó bá mi ṣe. Àní bí náà lò Olúwa bí ara ni o èmi ò mọ o èmi ò mọ o. Ohun tí mo mọ̀ ṣá ni pé mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ ẹ̀mí mímọ́ tú mi sílẹ̀ mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ ẹ̀mí mímọ́ tú mi sílẹ̀ mo fẹ́ dé o. Ìdè já kúrò ìdè já lára mi ìdè ayé ìdè já lára mi ìdè ẹlẹ́yẹ ìdè já lára mi ìdè alẹ́yẹ ìdè já lára mi. Ìyanu tó ló ṣe tọ̀dọ̀ mi bẹ̀rẹ̀ o ìyanu tó ló ṣe tọ̀dọ̀ mi bẹ̀rẹ̀ o. Olúwarun wá ràn mí lọ́wọ́ lọ́sẹ̀ tuntun yìí Ọlọ́run máa ràn ẹ̀mí àti ẹ lọ́wọ́ ní gbogbo ìkórìtà a máa ṣàṣeyọrí tó lóògùn a máa lu àríyọ tó ga wọ́n máa gbé ẹja ńlá a máa ṣoríire lọ́sẹ̀ ó máa dára fún wa. Tèmi ni kò ń kọ́ ṣe ọ̀gá ògo tèmi ni kò ń kọ́ ṣe ọ̀gá ògo ìyanu tó ló ṣe tọ̀dọ̀ mi bẹ̀rẹ̀ ìyanu tó ló ṣe tọ̀dọ̀ mi bẹ̀rẹ̀ o. Ọwọ́ agbára yí ọwọ́ padà o ìṣẹ́ tí ọwọ́ ebi ṣe ó tó gẹ́ ẹ̀dá kẹ́ẹ̀túwọ́ lọ́rọ̀ ayé mi o. Ọwọ́ agbára pààrọ̀ ọwọ́ kọ́wọ́ jẹ́ àjọkọ́ ọwọ́ agbára yí ọwọ́ padà nínú ayé mi nínú ayé rẹ̀ ìṣẹ́ tí ọwọ́ ebi ṣe ó tó gẹ́ jáwọ́ ẹ ti wọ́ lọ́rọ̀ ayé mi o. Ọwọ́ agbára pààrọ̀ ọwọ́ kọ́wọ́ ọwọ́ agbára pààrọ̀ ọwọ́ kọ́wọ́ ọwọ́ agbára pààrọ̀ ọwọ́ kọ́rọ́ ọwọ́ agbára pààrọ̀ ọwọ́ kọ́wọ́. O ti ṣiṣẹ́ rẹ bọ̀ Ọlọ́run ti dáwọ́lé àwọn iṣẹ́ rere nínú ayé mi àti ẹ̀ ó dẹ̀ máa ṣàṣepé ẹ̀ lónìí sọpá mi. Bàbá wa ṣe é láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. Bàbá wa ṣe é láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ o. Bàbá ṣe é láṣẹ pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. Bàbá ṣe é láṣẹ pé 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 bàbá ṣe é láṣẹ pé. Jẹ́ kí n gbọ́ lẹ́nu rẹ̀ ò wí kó parí. Ó sọ lórí ibi àgbélébùú ló parí gbogbo ìdààmú ayé mi àti ìdààmú ayé gbogbo ọkàn tó gbọ́ mi tó wò mí ní àgbáyé ó parí lónìí. Jẹ́ kí n gbọ́ lẹ́nu rẹ̀ ò wí pé ó parí. Ó ti sá lájà wà ní lórí òkè Kávárì wípé ó parí. Ogun ayé mi jẹ́ kó parí ó bàbá. Ogun ayé mi jẹ́ kó parí ó bàbá. 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 Bí ọdún yìí ti ń parí ogun ayé mi àti ẹ parí. Ìdààmú ayé wa ó parí gbogbo àròkàn ayé wa ó parí gbogbo ohun tí òmùnú wa dùn ó parí gbogbo ohun tí òfin wa láyọ̀ ó parí gbogbo ohun tí ọ̀tá fi wá ṣe yẹ̀yẹ́ ó parí. Èmi àti ẹ a máa yọ̀ nínú àjò Olúwa a máa ní ayọ̀ lórí ilẹ̀ alààyè lórúkọ Jésù àmín.